ọmọ Jagba ọmọ Jagba aborúbọyè ẹ̀làbọ̀rú asalamualeykum hallelujah ọ̀fẹ́wé àtẹ̀kọ̀ tó tọ́mọláyé ṣe ọmọ Jagba. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè hallelujah o, èmi ọmọ yín túndé o, ọmọ ọ̀dọ̀ àgbà o. Ẹni tó bá ní mọ̀dé ni mi ò ní dé bá, ẹni tó bá ní mọ̀wà ni mi ò ní bá lókè pẹ̀láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mojúbà àkọ́dá ìyá àkọ́dá ayé, mojúbà ṣẹ̀dá ìyá ṣẹ̀dá ọ̀run, mojúbà lọ bàbá tó bí mi lọ́mọ Ráímì oṣù ọlálé o. Oṣó ilé ló ń wò mí ni mojúbà lọ́wọ́ yín o, àjẹ́ ìdè ló ń wò mí ni mojúbà lọ́wọ́ yín o, ẹlẹ́bọ lóògùn ni, àlùfáà ni, ọkùnrin ni, obìnrin ló ń wo èmi ọmọ ọ̀dọ̀ àgbà, mojúbà lọ́wọ́ yín o, ẹ jẹ́ kójú mi ṣe o. Nítorí àdáṣe ni mo mọ ìbà ọ̀gbọ́dọ̀ ọmọ ènìyàn. Mo tún wá bí mo ṣe máa ń wá, mo tún dé bí mo ṣe máa ń dé láti wá yọ̀ǹda àwọn nǹkan àṣírí. Àwọn àṣírí ilẹ̀ Yorùbá, àwọn àṣírí nǹkan kan. Mú wá láti wá tún yọ̀ǹda rẹ̀ fún yín lónìí, ẹ máa bá mi ká lọ o. Mo fẹ́ ká sọ agbára, àṣírí agbára omi òjò. Ọ̀nà oríṣiríṣi tá a lè gbà lómi òjò, mo fẹ́ kí n yànnàná ẹ̀ lónìí. Lóòótọ́ mo ti ṣe fídíò, mo ti ṣe fọ́nrán sẹ́yìn nípa ìwúlò omi òjò ní bí ọdún kan àbọ̀ tàbọ́dún méjì sẹ́yìn. Ṣùgbọ́n ìyẹn nígbà yẹn ni. Ṣùgbọ́n yìí ó yàtọ̀. Tẹ́ bá ń gbọ́ ó yàtọ̀, ó yàtọ̀. Ọlọ́run ní fi wá sílẹ̀ o. Wá sì gbà pé Ọlọ́run ọba àrà, ọba tẹ́nìkan ò lè pa, ọba tó ń pani tẹ́nìkan ò lè jí, ọba tó ń jí ni o. Ọlọ́run ló ní kójò máa rọ̀. Ọlọ́run ló mú èṣùjò wá tómi fi ń rọ̀ sínú ayé. Gbogbo ohun tó wà nínú ayé yìí pátápátá agbára Ọlọ́run ọba ni. Èèyàn kan tó dá wa sínú ayé yìí ni. Ó ló ní ìkápá omi lọ́dọ̀, ló ní ìkápá gbogbo nǹkan lọ́dọ̀ o, kábíyèsí rẹ̀ Elédùmarè. Mo ti mẹ́nu bà ọ̀pọ̀lọpọ̀ ìwúlò nǹkan lóríṣiríṣi. Tó sì ń ṣe ọmọ aráyé lóore. Màá sì mọ mẹ́nu bà àwọn nǹkan fún yín ni, Ọlọ́run ní pa mí. Màá dàgbà, màá dògbò ní bá wọn kẹ́jú kúnú ayé o. Àtẹ̀yìn tẹ́ ń wò mí o, láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Bá ṣe ń lo omi òjò yìí fún àṣírí gbígbé nǹkan rere ṣe. Bá ṣe ń lo omi òjò yìí fún ìgbéga lẹ́nu iṣẹ́, fún aṣínà, back to sender, ìsọ̀yè àti àánú, ẹ máa bá mi ká lọ o. Bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, yálà wọ́n ṣètò mi sí yín ni tàbí YouTube ló rẹkọmẹ́ǹdì ẹ̀ fún yín. Ẹ wo iṣẹ́ yìí, ẹ subscribe sórí YouTube channel mi. Èló lè fún yín láǹfààní láti lè máa jàǹfààní àwọn nǹkan oríṣiríṣi tèmi ọmọ ọ̀dọ̀ àgbà ń jù fọmọ aráyé o. Ẹ jẹ́ á máa lọ. Gbogbo wa la mọ̀ pé oríṣiríṣi omi ló wà. Omi òjò ìkànnì, omi odò tó ń ṣàn ìkànnì. Bẹ́ẹ̀ ni omi tó ṣẹ́, omi tá ń pè ní sẹ́lẹ̀rú, tó sẹ́lẹ̀rú ń bì kan, ìkan náà ni. Àṣírí wà tó jẹ́ pé bí a ṣe ń lo omi sẹ́lẹ̀rú, àṣírí rẹ̀ wà. Béèyàn ṣe ń lo omi òjò tí mo fẹ́ yọ̀ǹda lónìí náà, bẹ́ẹ̀ sì ni béèyàn ṣe ń lo omi kànga, tó jẹ́ pé èèyàn nìyẹn gbẹ́ ilẹ̀ kan, àṣírí rẹ̀ wà. Omi odò tó ń ṣàn náà, àṣírí rẹ̀ wà. Ṣùgbọ́n màá padà mọ́ yọ̀ǹda àwọn ìyẹn náà fún yín lọ́jọ́ iwájú. Ẹ ṣàjẹ́ ká mẹ́nu bà títọ́jọ yìí torí mo rí pásìkò òjò láwà. Ìsọ́ bomi ṣe ń bọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó kàn mọ̀mọ́. So ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló kàn mú yá máa gbé omi, a gbé omi, kò ní mọ̀ pé omi òjò yìí tó ń gbé yìí, iṣẹ́ gidi ni ọ̀nà fi ń ṣe o. Iṣẹ́ gidi làwọn onímọ̀ náà fi ń ṣe. Ọlọ́run ní fi wá sílẹ̀, ó yá ẹ̀já lọ.
ẹ jágbe láti bi àṣírí gbígbé nǹkan rere ṣe nínú ayé. Téèyàn bá wálé ayé téèyàn rí ilé ayé gbé, ẹni rírí ayé gbé náà lórí nǹkan rere gbé ṣe nínú ayé. Kò ní dá kéèyàn wánú ilé ayé yìí lásán. Nítorí wọn ní ohun ayé là á fi sílẹ̀ sí. Àtayé là á fi sílẹ̀ sí, àtàní fi sílẹ̀ sáyé, káwa náà sàti ẹ̀ ráyè ṣe. Káwa náà ráyè gbé, káwa náà rere ṣe gbé, ká rere gbé ṣe nínú ayé. Ayé dá, ọ̀run kọ́run náà dá pẹ̀lú. Ó yá, ẹ máa bá mi ká lọ. Bí òjò bá ti ń rọ̀ lọ́wọ́, ẹ bá mi wá ike kan, ẹ bá mi fi sú òjò. Ẹ mọ́ sùn níbi ìpánu, ẹ sú níbi ojú ọ̀run, èyí tí ràn látòjú ọ̀run tí mo bọ́ sínú omi ìyẹn dàrẹ́tì látòjú ọ̀run. Ẹ bá mi sú sínú ike kan. Ó ṣeé ṣe kó jẹ́ pé kó mọ́ pọ̀ tó bẹ́ẹ̀ ṣe fẹ́ níjọ́ yẹ. Ẹ lè sú lọ́jọ́ 2 sí 3 síra wọn, kẹ́lò kẹ́dà papọ̀. Ẹ wá bá mi lọ ra àgbọn tó lómi inú 3. Ẹjẹ́ apá, ẹjẹ́ da omi rẹ̀, ẹjẹ́ mix ẹ̀ papọ̀ mọ́ omi òjò tí ò kanlẹ̀ yìí, omi àìkanlẹ̀ yìí. Ẹjẹ́ wá rọ sínú ike 25 litre àbí ike tó bá wù wá kan. Ẹjẹ́ ká fi owó ẹyọ ẹ̀ lójú 3. Ẹjẹ́ ká fi sí. Lẹ́yìn ìgbà ẹjẹ́ ká máa tá sínú omi ìwẹ̀ wa díẹ̀ kéékèèké àwọn dá sí. Kódà kó má ju kéékèèké lọ. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè ìgbà tá a bá ń lo kinní yìí, àárín nǹkan rere kan tọ́ka sí táàrí gbèsè ń gbà yẹ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Èmi ọmọ ọ̀dọ́ àgbà mo sọ bẹ́ẹ̀ o, èèyàn lọ. Àṣírí ìgbéga lẹ́nu iṣẹ́ tá a mọ̀ sí promotion. Ọlọ́run ọba wa ṣe wà pé ilé ayé tá a wà yìí, bí èèyàn bá ń ṣiṣẹ́ ìjọba àbí kéèyàn ṣiṣẹ́ aládàáni níbì kan, ẹlòmíràn wà tó jẹ́ wípé ó ti làmìlaka nínú iṣẹ́ tó ń ṣe tó jẹ́ pé ó yẹ ká ti promote ẹ̀. Ṣùgbọ́n lómi tó jẹ́ pé kò gúdù tó, kò ṣiṣẹ́ tó, kò fara sin iléeṣẹ́ yẹn tó, wọ́n á sì promote ẹ̀. ń jára rẹ ni. Àti gbogbo aláṣẹmọ̀ pé iṣẹ́ ìjọba ni, iṣẹ́ aládàáni ni. Bó bá ṣe ń promote yàn tán fìyàn sí ipò míì, bẹ́ẹ̀ náà ni owó oṣù sálárì yàn náà ṣe increase sí. Ṣùgbọ́n ẹlòmíì ti ń sin ìjọba bọ̀, ojú kan ló dúró sí, ìyẹn ò dáa. Ẹja ló ṣe ìgbéga lẹ́nu iṣẹ́ yìí. Ẹ bá mi lọ gbé omi yìí, ẹ bá mi gbé ike kan, ẹ bá mi gbé sórí páànù ilé yín, ibi tó bá ga, ẹ gbé sáyè tó bá ga. Tí ẹ bá rí páànù, ẹ ṣàwá nǹkan tó bá ga òkè ní kó wá, ẹ má gbé sílẹ̀ rẹ̀ kó ga sókè dáadáa. Ẹ bá mi gbé ike bọ́kẹ́tì kan sí, omi tó bá ń bọ̀ látojú ọ̀run ó rọ̀ sí dàrẹ́tì bìtà kọ́kọ́ yẹ. Ẹ lè gbé omi yẹn náà tó bá pọ̀ lọ́jọ́ yẹn náà, tó bá lè jẹ́ pé ẹ fẹ́ kó pọ̀, ẹ lè gbé lọ́jọ́ kìíní, ọjọ́ kejì, kẹta, kẹ́mọ̀ gbé kẹ́dà papọ̀. Ẹ bá mi wá lọ́fíńdà Devon Grace ẹyọ kan, lọ́fíńdà attractive perfume náà ẹyọ kan. Ẹ jẹ́ ká wá mix ẹ̀ papọ̀ mọ́ omi yìí. Ẹ bá mi lọ wá ìgbálẹ̀ tẹ́ ti fi gbálẹ̀ dáadáa ẹyọ kan, tẹ́ ti fi gbálẹ̀. Ẹ bá bò gbálẹ̀ yẹn, ẹ wá fọwọ́ gbá nídìí báyìí. Ẹ fọwọ́ gbá nídìí pẹ́pẹ́pẹ́, ẹ wá dìímú. Ẹ wá wo èyí tó bá gùn, èyí tó gùn jù náà gbálẹ̀ yẹn, ẹ wá yọ odidi ẹyọ kan ìgbálẹ̀ yẹn. Ẹ wá mú ẹ kíbọnú omi yìí. Ẹ gbọ́ omi yìí kalẹ̀ fún bí ọjọ́ 3. Ẹ jẹ́ ká máa tà sínú omi ìwẹ̀ wa lọ bí iṣẹ́ wa. Ó dá mi lójú pé a ò rí iṣẹ́ ìyanu. Bẹ́ẹ̀ sì ni tá bá ti ń tà sínú omi ìwẹ̀ wa náà, jẹ́ á máa gbàdúrà ìgbéga. Wọ́n á fún wa ní ìgbéga lẹ́nu iṣẹ́ wa o. Iṣẹ́ yìí ó àṣetò tó dájú dáadáa ni. Ó di kejì. Aṣínà kọ́lọ́run ọba Elédùmarè kó ṣínà rere fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ìyàlẹ̀nà ti dí mọ́. Ọ̀nà iṣẹ́, ọ̀nà oríṣi, ọ̀nà ìrìmú ti dí mẹ́wọ̀n ẹlòmíì kọ́nà má ṣe dí mọ́ wa o. Ẹlẹ́mìí bọ́nà bá dí mọ́ tán, wàláì tàlágé ló fi mọ rí nǹkan jẹ. Kódà yóò máa dá sunkún nulé, ẹkún tí wọn ò lùyàn. Nǹkan bẹnu ayé. Ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ aṣínà yìí. Bójò bá ti rọ̀, tágbàrá bá ti ń wọ́ àgbàrá, ẹ lọ bá mi fi bọ́kẹ́tì kan, ẹ lọ bá mi fi bu omi àgbàrá ike kan. Ẹ jẹ́ ká mi mú àgbọn ẹyọ kan. Ẹ jẹ́ ká mi bá mi mú àgbọn ẹyọ kan.
ẹ wá mú àgbọn yìí ẹ bá mi pa ẹ bá mi da omi rẹ̀ sínú omi àgbàrá yìí ẹ bá mi fi bíntù 3 sí ẹ rọ́ sínú òkè funfun kan ẹ já máa ta sínú omi ìwẹ̀ wa láràárọ̀ wọn náà bá ṣe lè wù kó le fún yàn tó ọ̀nà á ṣí fún wa ó dájú púpọ̀. Back to sender tá a mọ̀ sí arọ́bí táwa fẹ́ kí àṣà sí àpẹta àránsí àbìlù tábà fẹ́ kó ràn wá ẹ lọ́wọ́ mi lọ́wọ́ omi òjò èyíkéyìí yálà èyí tó rọ̀ tẹ́ gbè gidi tẹ́ kẹlẹ̀ gbè tàbí èyí tẹ́ gbè sí tàbí èyí má kanlẹ̀ èyíkéyìí omi òjò ẹ bá gbé níbi ẹnu gbà sọ̀rọ̀ èyíkéyìí omi òjò ẹ bá mi wá ẹ bá mi lọ ibi tí omi orí àpáta ẹ̀yìn pé tẹ bá gorí àwọn àpáta kan lọ ẹ rí àwọn àpáta kan tẹ́ pé yóò ti jì díẹ̀díẹ̀ tó mi nǹkan ti darogbo sínú ẹ̀ ẹ bá mi fi kọ́ọ̀bù kan bu omi tó darogbo sórí àpáta yìí ẹ bá mi ra back to sender perfume ẹyọ kan ẹ mísì rẹ̀ papọ̀ ẹ mísì rẹ̀ papọ̀ ẹ já máa kásọ mi ìwẹ̀ wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa fi wọ ọṣẹ tó bá wù wá a ò mọ rí ìṣẹ́gun lórí gbogbo àwọn ọ̀tá wa ó dájú púpọ̀. Ìsọyè yálà àgbàlagbà ni ọmọdé ni ọmọ iléèwé ni ọmọ ẹ̀kọ́ṣẹ́ ni tó fẹ́ máa ní ìmọ̀ àbọ̀mọlé kéwú àbọ̀mọlé ìwé tó fẹ́ máa ní ìmọ̀ tó pọ̀ fẹ́ máa gbàgbé nǹkan sì fẹ́ máa mọ nǹkan tó bá mi mú omi bá mi mú ike kan bá mi gbé sí òkè omi àìkanlẹ̀ gbé sórí òfurufú tí ń bọ̀ láti òfurufú bírú àwọn àkọ́kọ́ tí mo ń sọ yẹ tó yẹ bá ti dà sínú ẹ̀ tó ti jẹ́ ìdílé ń tọ́ lé mu tán tó lè mú tálẹ̀ kan ní ọgbà o mọ́jọ pọ̀ ju tó mọ́ dànù kankan bẹ́ẹ̀ èdè tó bá fi lè gbà náà lọ gbọ́dọ̀ mọ́ tán a bá mi ju àtàrí kóró kan sínú ẹ̀ tó bá ti jù sínú rẹ̀ a bá mi sọ pé sanokiri uka falatansa 21 rọ́bì sídèlè elima 21 kọ́ wá gbé mu wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan wà láìtàlá ìsúnmọ́bìlà làṣíláwà kò sí nǹkan tẹ́lẹ̀ kọ́ tọ́ ní mọ́ ọ sì níyè inú dáadáa ó dájú púpọ̀ o fún àánú